ọmọọṣẹ Gomina Adeleke fìjà pẹ́ta lóde àríyá láwọn èèyàn bá ní ìwà aláìnítìjú ló hù. Olùrànlọ́wọ́ pàtàkì fún Gomina Adeleke lórí ọ̀rọ̀ àṣà àti ibùdó nǹkan ìṣẹ̀báyé Láìdé Bákàrè láwọn èèyàn ti bu ẹnu àtẹ́lù báyìí pẹ̀lú bó ṣe fìjà pẹ́ta pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ kan tí wọ́n jọ jẹ́ òṣèré tíátà Eniola Badmus lóde àríyá kan nílùú Èkó. Láìpẹ́ yìí ni fídíò náà jáde. Eniola Àjàó la gbọ́ pé ó ń ṣe àkọ́jáde fíìmù rẹ̀ tó sì pe gbogbo wọn síbẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé díẹ̀ ló kù kí Láìdé àti Eniola Badmus fi ìwà ìnípamọ́ra wọn bá ibi àríyá náà rú. Nínú fídíò náà, Eniola Badmus ló kọ́kọ́ sọ pé kí wọ́n má ya àwòrán òun àti Láìdé papọ̀ nítorí àwọn kì í ṣe ọ̀rẹ́. Láìdé kò jẹ́ kí ọ̀rọ̀ yìí tútù rárá, tóun náà fi yarí kanlẹ̀ tí ọ̀rọ̀ sì di ariwo ńlá. Ohun táwọn èèyàn sọ ni pé wàhálà àárín àwọn méjèèjì ti bẹ̀rẹ̀ látìgbà tí Láìdé ti sọ pé Eniola Badmus fi ọkọ àti ọmọ bú òun, ṣùgbọ́n wọ́n ní ó yẹ kí Láìdé mọ̀ pé ohun epo lòún rù kó sì mọ̀ sá fún oníyangí. Ọwọ́ sìnkú àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Òsun ti tẹ àwọn ọ̀daràn 8 kan tí wọ́n ti jingiri nínú jíjí ọ̀kadà gbé tí wọ́n sì ń dààmú àwọn olùgbé ìlú Òṣogbo àti agbègbè rẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá l'Ọ́ṣun DSP Abiodun Ọ̀jẹ́lábí ṣe fi síta ní ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2025 ní ọwọ́ tẹ àwọn ọ̀daràn yìí. Olówó Òkèrè Mojeed ẹni ọdún 27 lọ́wọ́ kọ́kọ́ bà lágbègbè Ògo-Olúwa lẹ́yìn tí ó jí Bajaj Boxer tó ní nọ́mbà idọti 155QF. Ìwádìí tí wọ́n ṣe síwájú yọrí sí gbígba kẹ̀kẹ́ méjì míì, èyí tí ṣe TVS kan àti Bajaj kan. Àwọn ọlọ́pàá tún lọ sí agbègbè Ṣáṣá ní ìlú Òṣogbo ní dédé agogo 6:30 alẹ́ ní ọjọ́ náà, níbi tí wọ́n ti mú ọ̀gbẹ́ni Ahmed Jelili ẹni ọdún 23 tí wọ́n sì gba kọ́kọ́rọ́ ọ̀kadà 6 padà ní ọwọ́ rẹ̀. Nínú ìwádìí ni wọ́n tún mú ẹni tí wọ́n sọ pé ó ń gba kẹ̀kẹ́ tí wọ́n ń jí, Ògúntádé Ṣẹ́gun ẹni ọdún 84 ní agbègbè Bíúrì ní ìlú Ìbàdàn. Ó jẹ́wọ́ pé òun ti ra kẹ̀kẹ́ 4 lọ́wọ́ àwọn ọ̀daràn yìí ní owó tó wà láàrin 250,000 sí 300,000. Síwájú sí ìwádìí náà tún yọrí sí ìfipápẹ́ òfin gbé ọ̀gbẹ́ni Michael ẹni 30 ọdún tó máa ń kó kẹ̀kẹ́ tí wọ́n bá jí lọ fún ẹni tí ń gbà á. DSP Ọ̀jẹ́lábí sọ pé lẹ́yìn tí wọ́n bá parí ìwádìí ọ̀hún, wọn yóò fi ojú àwọn ọ̀daràn náà bá ilé ẹjọ́. Àwọn aráàlú naka aleebu síjọba pẹ̀lú bí ìlú Òṣogbo ṣe di agbami ìdọ̀tí. Àwọn olùgbé ìlú Òṣogbo tí ṣe olúùlú ìpínlẹ̀ Òsun ti naka aleebu síjọba pẹ̀lú bí wọ́n ṣe ń wòran tí ìdọ̀tí sì ń ga sí i lópòpónà lójoojúmọ́. Gẹ́gẹ́ bí àwọn kan ṣe fi síta lórí ìtàkùn Twitter, láti Estate Junction títí dé Technical sí Lead Junction nílùú Òṣogbo ní obitibiti ìdọ̀tí tí wọ́n dìjọ sínú àpò tí ń fa kòkòrò, eku, òórùn búburú. Kódà àwọn aráàlú àti awakọ̀ kò ráyè gba ojú pópó mọ́ látàrí àwọn ìdọ̀tí yìí. Ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣe ohun tuntun rárá. Osun Defender rántí pé ní oṣù kẹjọ ọdún 2024, àjọ United Nations Environmental Program pẹ̀lú Clean Up Nigeria sọ pé ìpínlẹ̀ Òsun jẹ́ ìpínlẹ̀ kẹfà tí ó kún fún ìdọ̀tí jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Osun Defender tún rántí pé ní ọdún 2013, ìjọba gómìnà Rauf Arẹ́gbẹ́ṣọlá bẹ̀rẹ̀ ètò Oclean láti mú kí ìpínlẹ̀ Òsun pegedé nínú ìmọ́tótó àyíká àti ètò àfihàn pẹ̀lú bí wọ́n ṣe ra ọkọ̀ àkódọ̀tí. Bákan náà, Transparency Action Group sọ ní oṣù kejìlá ọdún 2023 pé Òṣogbo, olú ìlú Òsun, ní ìlú tó kún fún ìdọ̀tí jùlọ ní Nàìjíríà. Wọ́n sọ pé ìjọba Gomina Adeleke látìgbà tí ó ti wọlé kò káràmásìkì ẹwà ìlú yìí rárá. Ṣùgbọ́n olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ àyíká ọ̀gbẹ́ni Babátúndé Balógun sọ pé ìròyìn náà jẹ́ ìbànújẹ́ tó fẹ́ sọ iṣẹ́ rere tí gómìnà ń ṣe di òfúùtù fẹ́ẹ̀tẹ̀. Ó ní ìpínlẹ̀ Òsun jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀
tó mọ́ jùlọ ní orílẹ̀-èdè yìí nítorí pé àwọn agbègbè pàtàkì àti olúùlú làwọn agbálẹ̀ tí ìjọba gbà máa ń tún ṣe lójoojúmọ́. ló bá tán o, báńkì àpapọ̀ ilẹ̀ wa ti sọ pé òun kò lè kó owó tó ń wọlé síjọba ìbílẹ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ fún àwọn alága yes or no tí wọ́n wà ní sẹkítẹ́rìàtì káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. tẹ́ ò bá gbàgbé, àwọn alága kánsù náà ti kọ́kọ́ kọ lẹ́tà sí CBN pé àwọn ni ojúlówó alága ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn nílùú Àkúrẹ́ tó wáyé lọ́jọ́ 10 oṣù kejì ọdún yìí. ṣùgbọ́n nínú èsì tí CBN kọ sí wọn lọ́jọ́ 7 oṣù kẹrin ọdún yìí, ó ní àwọn alága yes or no yìí kùnà láti fi ẹ̀dà ojúlówó ìwé ìdájọ́ tí wọ́n lò dá àwọn padà sí kánsù sínú àwọn ìwé tí wọ́n kó wá sí ọ̀dọ̀ àwọn. CBN ṣàlàyé pé ohun tí wọ́n kó wá sínú lẹ́tà tí wọ́n kọ ní àṣẹ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fi àǹfààní sílẹ̀ láti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn tako ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Òṣogbo. ohun tó dájú ni pé kángun ọ̀rọ̀ náà yóò padà kángun síbì kan.